lè sá ó sá ẹni kò sọ tọwọ́ ẹ̀ sílẹ̀ ó sọ sílẹ̀ kí lẹ tún fẹ́ kó ṣe. àìsíkì gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní pátá kó bẹ̀rẹ̀ sí ní kẹ́sì. ọkọ̀ orúkọ Jésù kò lè rọ́gbọ̀ mi ní. wọ́n bí dùkọ́ àtàwọn aláta Amẹ́ríkà ọ̀dẹ̀ ni wàá máa da owó lẹ̀ fáwọn Nàìjíríà ni àwa náà ní plan wèrè fún yín. tí wọ́n bá bí ẹ̀dá by next week kó máa sọ̀rọ̀ sukú ọmọ yẹn. òkùnkùn ti pẹ́ tó ti ń ṣe kò ní ṣe mí. wọ́n bí ẹ from one hotel to the other different hotels wọ́n bí ẹ lọ different houses ni wọ́n ti ń láì mọ́lẹ̀ ni wọ́n ti ṣe báṣubàṣu. ṣùgbọ́n tó bá ń parọ́ tó ń gbọ́kọ̀ lọ́kọ̀ gbogbo àwọn èèyàn á gbàdúrà sí i ọlọ́run á lè gbọ́ yọ̀mádé o tún ń ṣọ́ọ̀gùn. mo sún bóyá òun àti sóríire wa ó máa lágbára gan-an. ibo ni oṣù ní àná. ó ní bẹ́ẹ̀ bá ṣe rìn náà ń kóyàn wọ́n wọ orí tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí ẹ̀jọ̀ sórí mú ló ṣe bọ́ sí òwò báyìí. mo mọ bí láì fi ṣe rí kó tó di pé mo pàdé ẹ̀ tán báyìí everything ó turn the other way. I love you Angel but I love you. kò sí èèyàn kankan tó lè mọ àṣírí mi àfi nǹkan tí bá fẹ́ kéèyàn mọ̀ nìkan ni. tí ẹranko bá gbé nǹkan tó jù lọ ó di dandan kó ní lára láti rìn ìwọ̀n wa. ṣé èmi lè ríran sí tó bá ríran sí mi ẹjẹ́ kọ́ jẹ́. irú ọmọ wo ni mo jẹ́. ọmọ ajé nìyẹn. ìgbọ̀nsẹ̀ tíntín nílé tí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ń bẹ̀ ọkàn lè kúrò ń bẹ̀. kí ló dé pé tí ẹni problem bá ti dé báyìí ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ́ máa wọ̀ wá straight kí ló ṣẹlẹ̀. síbẹ̀síbẹ̀ náà àlejò lówó tó bá wọlé tó ní báyìí kéèyàn tètè rí nǹkan fi ṣe kó fi dé mọ́lẹ̀ ni. bọ́ mo fẹ́ kó yé wọ náà wípé owó téèyàn fi ń kọ́lé kò ń ṣe owó téèyàn ń dá àmọ́ bí àjọ. nǹkan tó ń ṣe wọ́n yẹ ti wọ̀ wọ́n lára gidi gan kidney failure ni wọ́n ní. kidney. yes sir. that is the point. kò kì í ṣe pé mi gangan ni mo ní problem torí ìkíní kẹ̀bẹ̀ ìkejì kẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta sùn lélẹ̀ ó tún ti kẹ̀bẹ̀. You see, the pressure you're giving me over this marriage and introduction issue is getting unbearable. ṣó ti gbàgbé pé owó mi ló ń ná ni owó mi ló ń ná ṣó fẹ́ dá mi ní gbèsè ni wọ́n mọ̀ ni. tó bá kù díẹ̀ kí gbajúmọ̀ fi ṣẹ̀wọ̀n àfọ̀jọ́pọ́njọ́ ẹ̀ lẹ́yìn òdì. irú èèyàn bíi tí yín báyìí yín lè máa ń jẹ́ kí orí sún àwọn èèyàn láti máa ṣe. ẹni tó bá fẹ́ wẹ̀ nínú odò láwẹ̀ mọ́ kì í fìwò wẹ̀ pamọ́ fún odò. ṣé òun mọ̀ kí tí mi bá ṣe bí mo ṣe ṣe ó máa suspect wa ni. ẹ ṣàṣẹ rí ọ̀rọ̀ lù yẹn nìkan rẹ̀ nìkan bínú sí o nǹkan tó ń jó èmi gan lábẹ́ aṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí n bá ṣìyàn yẹn máa ya ni. ẹ má mi fín ẹ jókòó dáadáa padà sáàyè rẹ
ẹ má jà kútakúta níbi tẹ́ ẹ wà yìí púpọ̀ torí ẹ ti débi tẹ́ ẹ ti là ẹ ti débi tẹ́ ẹ ti lówó lọ́wọ́ gbogbo nǹkan tó ti dojúrú gbèsè ayé yín ẹ ti débi tẹ́ ẹ ti rí mọ́lẹ̀ rẹ̀ ẹ wo bí gbogbo àwọn tẹ́ ẹ rí tí wọ́n dúró lọ́mọ mi yìí owó ń bẹ lọ́wọ́ wọn bí àrìrà èyí tí mo ṣe fún wọn tí wọ́n fi dolówó ńlá wọ́n ṣe fẹ́yìn náà tẹ́ sì lọ́rọ̀ púpọ̀ ẹ lówó tó pọ̀ ẹ lọ́lá tó tóbi ẹ sì lọ́rọ̀ púpọ̀ ẹ lọ́rọ̀ tó pọ̀ àmọ́ ẹ lọ ẹ padà wá kẹ́ ẹ tó padà dé wọ́n ti pèsè àwọn nǹkan tó tóbi ilẹ̀ fún yín láwọn oògùn tí mọ́kùnrin dúró digbí tí wo obìnrin náà tó fi lè fọwọ́ ara rẹ̀ sọ̀yà pé èèyàn ni ọ́ wọ́n ṣe nǹkan tó wúwo fún yín ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ọmọ mi ẹ̀yin dà ẹ súnmọ́ mi ẹ súnmọ́ mi ọ̀rọ̀ pàkìtì ó jẹ́ wọn ní wẹ́ẹ̀wẹ́ẹ̀ òfò kì í somi ògì ẹ̀ ní ṣòfò àṣẹ èyí ti dọ̀rọ̀ ẹ̀rín. How much you die? Ọlọ́run níbo nìyẹn? Níbo? Ẹ̀dúró! Ayẹyẹ abọ́jẹ̀! Inside! Inside! Get inside! Get inside! Inside! Get inside! Inside! You come out, you die! You are inside, keep your mouth shut! Everybody! Shoot anything! Get the hell out of here, man! Shoot them! What the fuck? Bastard! Anybody! Alone! ó pa kèrè ó gbọmọ lọ́wọ́ ayítalẹ̀ ikú òrílẹ̀ pa dídé. kí ni ọmọ yìí ti lọ ọmọ yìí lọ ọmọ yìí lọ ọmọ yìí lọ ọmọ yìí lọ sí orí bíbí bá mi dálẹ̀ níwájú àkóbá àdàbà màmá jẹ́ òdèlé mi orí 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 o. Holy Spirit àwọn princess wọ́n lé mi. Ọ̀tá ni. Princess. Àwọn tó lọ sí náà ni orí sí inú mo ti pẹ́ wọ́n láti tọ́ ni. Báyìí. Tẹ́lẹ̀ wọ́n rí. Ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò pété. Yé lẹ́gbàá mi. ẹ wo bí àwọn tẹ́ ẹ̀ rí wọn ẹ̀ ní sáláì má rí wọn o ẹ má rí wọn ni o nítorí ìmùlẹ̀ àjọkú papọ̀ ni mo ṣe fún ẹ̀yin ní gbogbo yín. Àjọkú. kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá sí i tẹ́nìkan nù yín bá ti kú báwọn àwọn tó kù ó máa kú tẹ̀lé ni. ikú dé. Òjò torí ẹ jẹ́ ká kó ẹjọ́ ṣàánú wa ẹ má jẹ́ ká gbé ẹ sọ́run tó báyìí fún wa tẹ́lẹ̀.
nítorí tọ́rọ̀ bá rí báyìí ní ìdáfí lójú méjì ẹjẹ máa yín fojú kejì yìí. ẹsìn kan sá ẹsìn kan sá. ẹ̀wẹ̀ ẹ̀yin ìsìnkú ọ̀run kí ló dé aláàánú òró ni mú ọ̀la ni bàbá àgbàlagbà alágbẹ̀dẹ àná ọ̀gbọ́dọ̀ rọ kéwù ta fakọ́ ọ̀gbọ́dọ̀ ta rẹ̀ nísà kí lẹ fẹ́ kí lẹ fẹ́ kí lẹ fẹ́ gan ẹ yọjú sí mi mo fẹ́ rí yín kí lẹ fẹ́. ẹni tí ó sìnkú ènìyàn mọ́jú ọ̀la bẹ́ẹ̀ lòní ó sì sìnkú ẹlòmíì ìrẹ́gbẹ́ yín pọ̀ lẹ́ẹ̀dẹ̀ mi kí lẹ fẹ́ kí ni tó dé kí lẹ ń wá kan kí ni ó dé tẹ̀ fi forí rọ̀ sí orí igi ìgbàgbé kí lẹ fẹ́ gan. bàbá àmúlẹ̀ ṣe bí ìmùlẹ̀ tó wà láàrin àwa àti Mákinwá àti Àkànkẹ́ ó ní wípé ibikíbi tá a bá wà àbí ibikíbi tá a bá ń lọ àjọ máa lọ ni àní yàrá wa kí ló wá dé tí wọ́n wá fi wálẹ̀ tí wọ́n jẹ́ kí àwa nìkan máa dá nìkan kéròrò. ìyapa tí ń bẹ láàrin ẹ̀yin méjèèjì ọ̀run lẹ́yìn wà àwọn ń sáyé láàrin òkú àtàlàyé ìyàtọ̀ sì ń bẹ ń bẹ àwọn yìí ń gbé láyé wọ́n yìí ń sáyé lọ ẹgbẹ́ ọ̀run ni ẹ máa lọ rèé bá wọn ṣe ẹ̀ tún lè ṣe táyé mọ́. bàbá ẹ má ṣe báyìí fún wa ẹ má jẹ́ kán jo ohun gbé kán tún wá jo ohun gbé. bàbá kò sí nǹkan méjì tá a fẹ́ ju pé ìmùlẹ̀ tájọ ṣe mí báyìí nìkan tẹ̀lé lọ. láláì jẹ́ bẹ́ẹ̀ eléru afọ́ngi o. nǹkan tá a fẹ́ ni pé iṣẹ́ tá a filẹ̀ kọ́ máa ṣe lọ níbi tá a bá dé. ìyẹn ò lè jíjà. bẹ́ẹ̀ ni. ìrántí yín gan kò ní kúrò lẹ́mìí ẹnì kankan nínú gbogbo àwọn tẹ́ fi sílẹ̀ gbogbo àsìkò láàmú ṣèrántí yín ń tẹ́ béèrè fíhun wọn sọ dàṣẹ wọn pè wọn wọn sì bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹ padà lọ sójú olórí yín kẹ́ ẹ lọ figi ìgbàgbé rọrí ẹ káre ẹ káre ẹ káre ewúrẹ́ jẹun lójú onígbàgede àbàjàpọ̀ bí lójú àwọn èrò náà fẹ́ ẹni ayé ṣe sí ibò ayé ó kú sí ibò ayé òpèrè pàwọ̀run ètìmọ̀ fàbẹ̀ ojú orí olórí wọn ẹ bá mi fi rọrùn síbẹ̀ ẹ bá mi fi rọrùn síbẹ̀ ẹ bá wọn kẹ́ wọn bí wọn bá ń jalè lọ́rùn ẹ fún wọn láǹfààní ẹ fún wọn láǹfààní. mo rí ọ lórí yan bá sọ̀rọ̀ kò sí ṣíṣe kò sáìṣe àfi kẹ́ ẹ kú o. dọ́tà ìjọ ìtúdúró ọ̀rọ̀ ẹ̀ má jẹ́ ká kú. ẹ dìde jókòó náà ẹ lọ dìde jókòó. ẹ jókòó ẹ jókòó. jákòó kí ló fẹ́ sọ. mo pò wọ́n mú pọ̀ àríra lójú kó lójú àmọ́ ọ̀nà kan so ní ẹlòkù. wọ́n níṣẹ́ táwọn ṣe lọ́wọ́ tí kú ìgbẹ̀mí àwọn táwọn kú sẹ́nu ẹ̀ ibi ó dé kẹ́ ẹ máa gbé ìsúnlẹ̀. ẹ sá irúṣẹ́ wo lẹ ń sọ sá. iṣẹ́ ò lè ní. olè jíjà ṣé o lè. ẹ kúkú nígbà náà. lọ sá àpẹkù sá. ọ̀wọ̀ ọ̀gbìn ló lórí sàábà ayé ò mọ̀ fọ̀wọ̀wọ̀ yín ni o èyí ẹ̀rọ ọ̀gbìn ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ń tì gbín ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ń tì gbín ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ̀rọ lẹ́ẹ̀mọ̀ rí o ẹ̀jẹ̀ tùdé ẹ̀ ní rí ìnira ẹ̀ ní rí bànújẹ́ ẹ̀ ní rógun oṣó ẹ̀ ní rógun àjẹ́ ẹ̀ ní rógun amọ́níṣẹ́yí ẹ̀ ní rógun afàìmọ́níṣẹ́yí tútù ni ó máa tù ní gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀yẹ tùdé o. àwọn èyí ìdá ọ̀hún ní wọn pa ọ̀hún gbogbo ẹnikẹ́ni tó bá dùbú yín lọ́nà fúnra ewé àtìkálà rẹ̀ para rẹ̀ ní para rẹ̀ àwọn fúnra ara wọn ni wọ́n máa para wọn wọ́n máa lọ dúró dè yín lóde ọ̀run ni bẹ́ẹ̀ ní kú dànù. ẹ jẹ́ àrọ̀ rèé orílẹ̀ ẹja fi labú orílẹ̀ fi lagun ayé yín já ikú kì í pẹ́ta lójú ẹ̀ ní kú dáre lẹ̀ yín ikú kì í pẹ́ta lójú ẹ̀ ní kú darí rẹ̀ yìí orílẹ̀-èdè fi labú
ẹ máa forí la gbogbo ogun ayé yín já ní tí nǹkan kan ò ní ṣe yín. ẹyẹ tìlé ẹ tún gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ yóò tún yín lára ẹjẹ tìlé. kété rè ikú ara yín kété àrùn ara yín kété òfò ara yín kété ẹjọ́ ara yín kété ibi gbogbo ara yín kété ire lédò lókè. àwọn ẹ̀jẹ̀ nǹkan abẹ̀mí tó lágbára ni mo fi rẹ̀mí yín padà ń nǹkan kan ò sì ní í ṣe yín nǹkan kan ò ní í ṣe yín. eléyìí o gbèdégbèdé ẹyẹlé bíkíbi tẹ́ ẹ bá wà ẹ máa bọ̀ ń bùbá. ó ti jó bí iná ó ti ràn bí òrùn ó ti jó bí iná ó ti ràn bí òrùn gbogbo agbára mi kẹ́ lọ dúró dè mí ẹ dúró dè mí yàrá kẹta. yàgò kalẹ̀ ẹ̀yin náà yẹra yín wò nǹkan ti wọlé sí yín la ẹ ti gbóògùn jẹ wà yìí àwọn ẹrù ogun ẹbí tí ogun ńláńlá mo ti parí iṣẹ́ rẹ̀ sí yín la ìbọn lè ràn yín mọ́ ìbọn ẹ̀wẹ̀ bí wọ́n dẹnu gánmugánmù kọ yín wọ́n dẹnu ẹ̀kọ́ lẹ̀ padà nẹ̀ kankan ò lè ṣe yín mọ́ tó burú àwọn ìwọ̀ kéékèèké kan wà nínú àwọn nǹkan wọn tẹ̀ láti paramọ́ fún tẹ̀sí láti sọ sí tẹnìkan bá ń sáré nu yín tààrẹ bá ṣe tí ń gbọ̀n pẹ̀pẹ̀ ẹ kọlura yín ẹ bá ti kọlura yín ẹ bára yín ṣàṣepọ̀ ààrẹ ò dúró. bàbá ká kọlura wa. ẹ kọlura yín. ẹ̀gbọ́n tàbúrò mà ní wa. ìjìgbèdè mo fi ṣe fún yín ìjìgbèdè ẹyẹlé èjì ọwọ́ ló kọ yín. ẹ ṣe kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ kọlura yín àárẹ̀ ó dúró nǹkan kan ò ní ṣe yín. yín alákọ̀ọ́kọ́ oògùn tí mo ṣàlérí yín mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá mi ni ìran kẹẹ̀ẹ́dógún táwọn baba ńlá mi ti fi ilẹ̀ kò sẹ́ni ó lè lónú gbogbo ìran wa torí gbogbo wọn ló bímọ. mi ò sì bímọ. torí ẹni ó bá bímọ láyé kò lè ṣe tó bá jẹ́ni tó bímọ ló ṣe ni ọmọ rẹ̀ ní ọ̀pá kí nǹkan mi yóò tẹ̀yìn rẹ̀ jáde. bí tí èèwọ̀ yín wà nù èèyàn sì ti bùṣe ńbẹ̀ ó ti parẹ́ ẹ̀ mọ́ ẹ̀mí mo nìyàn ẹ̀mí olóògùn ń wo bímọ ọmọ yín ò lè kó bá yín ọmọ tèmi ló lè bo ògùn jẹ́ mọ́ yín lá àti mìíràn bí a dojú kọ yín ọ̀tẹ̀ ìgbọ́n ò lè ràn yín àwọn nǹkan líle tẹ́ ẹ bá dojú kọ ẹ máa bọ́nú ẹ̀ ní yíyan ń di ẹlẹ́ẹ̀kejì oògùn ti dúró sí yín lára báwọn ẹlẹ́ẹ̀kẹta ẹ má pa ẹyẹ léwu ẹ má lẹ́kọ̀ọ́ fẹ́ yẹ débi tẹ́ tàbọn torí ẹ lè má dàmọ̀ èjìgbèdè láàrin ẹyẹ ẹ lè má dàmọ̀ ẹ sì yí níwọ̀n torí ẹyẹ lé èjìgbèdè ni mo fi parí iṣẹ́ o ilẹ̀ yìí sì ń jẹ́ èjì ọ̀wọ̀rú. èjì ọ̀wọ̀rú ayé. ó yẹ yín báwọn ẹ̀jáyé yín sọ̀tún ẹ̀jáyé sọ́sì ẹ̀jáyé bó ṣe wù yín. torí ẹ ti tọmọ ẹyẹ ní gbẹnu yín fọhùn. ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ nù gbogbo àṣẹ tẹ́ ẹ bá pàdé ẹ̀ máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ nù karamọ́.
máa tó gorí ojú ọdẹ sí Darling, what was that call about? Kí ló ṣẹlẹ̀? Má tiẹ̀ sọ ọ́. Kọ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pé yes, pé o tiẹ̀ di opó ọ̀sán gangan. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pé o fojú wá mẹ́tì. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣorí mo ṣe kúrò lọ́fíìsì. Tiẹ̀ ní sùúrù náà. Gbà tó pè mí ní ọ́fíìsì, ó sọ fún mi pé òun gbowó kọ̀ bọ̀ wálé. Wípé díù tá a ṣe yẹn pé ó ti wà òkè. Owó yẹn dà. Relax now. Àáfà àjọ́nà ń béèrè rúgbọ̀n. Mo ṣe fẹ́ mo ṣe mẹ́yẹ̀ bọ̀ lápò ní kó tiẹ̀ gbọ́ ọkọ̀ tó fẹ́ sọ náà. Ó dà mo ti ń bọ̀ má bínú. Ṣé o mọ̀ pé kí tó kúrò lọ́fíìsì mo pè é pé wọ́n gbọ́ ọkọ̀ wa àti parí díò. Fine. Mo ṣe close lọ́fíìsì. Mo ní kí n jáde. Mo ti wá lọ jẹ́jẹ́. Tó mo tọ́kọ́ notice mọ́tò yẹn bọ́ mo wò pé nobody can do anything to me now. As ọmọ gbòòrò mo tẹ̀ lọ. Mọ́tò ṣe cross mi nìyẹn. Mo kàn wọ́n pé kí ló fẹ́ ṣẹlẹ̀. But àwọn guys máa jáde fún force ni o. Tó bá rí ìbọn tó wà ní ọwọ́ àwọn guys yìí ṣáà dá láti escape ara mi òfowó lẹ́nu mọ́tò bẹ́ẹ̀ wọ́n gbóni yẹn. Wọ́n tó wá yà mí lẹ́nu gangan ni pé àwọn guys yẹn ìkọ́nú wọn ó ń fi ìbọn lé mi gidi ni àti mi ló target mi mọ̀ pé kò possible kí wọ́n máa yìnbọn bí ìbọn bí 30 kíkan má bá yàn bẹ́ẹ̀. Ṣé wá rí àtẹ tó yìnbọn o àtẹ̀mí tó yìnbọn fún àtìbọn tó yìn mi ò mọ bá ṣe ṣe mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ṣáà rápálá inú gbọ́ mo ti ń pè é lẹ́ẹ̀kan pé ó ti ṣẹlẹ̀ because mi ò expect pé mo ti kú kí tó délé. In fact mo tún gbọ́ bí mo ṣe ń sáré lọ́nu gbó bàbá yẹn tún pariwo ìbọ̀dà nǹkan tó wá ń yà mí lẹ́nu pé ta ló as in mi ò understand ṣé mo ní oògùn. ní sùúrù ṣé ìgbà tó máa sáré yẹn o ò gbé owó dání sáré ni àbò fowó lẹ̀ sínú mọ́tò. No, so you are not happy to see me. I am. No, nǹkan tó sọ fún mi nìyẹn náà. Mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀mí mi ló jà jù ní àbí owó ló jà jù. It's okay. You don't have to shout. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run kò délé àtàlàfíà. Pẹ̀lẹ́. O ṣáà wá ọ̀rá ìtàbí. Wọ́n lọ freshen up. Ó ga ọ. Mi ma rówó mọ́. Ṣé o wáìnì ní owó mọ́ bá wọ̀? Which kind play be that one? Irú èrò nìyẹn. Mi rówó mọ́ náà. Ó rí kí ni wọ́n kí ló ṣẹlẹ̀? Wà á stop that thing o. Eré kí ló ṣe yẹn náà? O tó gbéra nísinsìnyí lórí mọ́ kí ló ṣẹlẹ̀? Ṣé mo fẹ́ máa fi yẹn parọ́ ni? Aṣáájọ wọlé ni mo dẹ̀ gbó wọlé náà. Wetin dey happen? Leave that story o. Leave that thing o. Ṣé o wáìnì wà á bí báyìí? Kí ló bí báyìí rówó mọ́? Ọ̀gbẹ́ni producer owó kí tó fọ́ orí ẹ̀ dànù. Ó dà pé o ti jà yín bọ́ gbà yẹn. Na dey play me abi? Màá forí ti gbọ̀ngàn sínsìn. Now tell me the truth. I don't plan an image. Now where's the money? Wa Budi show Benny. You dey mad? Emi, you go see me. You dey mad? Show Benny. Oh, you see me? No will punish you. Oh, you dey for me see. Wa, tell me show. You dey money now. Anybody dey. Oh, be like image da. Wọ́n bí image sísìn. Ẹ bá pọ̀ jáde sísìn. Ẹ bá pọ̀ jáde. Wọ́n bí image. Come. If na 10 p.m. na stop am. Wọ́n ti yẹ sí. Pásọ̀ wọ́n ti sìn owó ìjọba gbé ẹsẹ̀ gbìjáde sísìn. Sísìn mo bá yẹn sọ̀rọ̀ yẹn o. Ọ̀dẹ̀ ni ẹ̀ jára yín. Ojú ìkànnì mo ṣe kọ́ wọlé. Àjọ wọlé kan. Ṣé ìdí bá gan mi ni? Ṣé ìdí bá gan mi? Tẹ́ ẹ ṣe bí àṣẹ. Mo ń kun náà. Owó ìbá wọlé tó tọ̀ náà. Wetin happen? Where the money now? Where the money? Owó náà dà náà. Where the money now? Ó yẹ ká mọ̀ owó yóò ṣòwò lásán mẹ́. Hello. Gbogbo èèyàn mi ò fẹ́ o. Mi ò fẹ́ gbogbo èèyàn o. Ẹgbẹ́ òye jáde. Mo ò lè go. Gbogbo wàhálà tá a ti ṣe. Rúsìn wo lélẹ́yìn náà? Wá o ti ń fọ́ o. All this guy very well. Má lọ fọ́ ara. Which guy wàhálà? Àṣẹ làwọn pípù yìí. Wọ́n gbọ́dọ̀ yìí náà. Ojú ń dùn nígbà tí mo gbọ́ wọlé sí. Ṣé mo gbé wọlé yóò rí bàjẹ́ ọ̀ mi ni? Abeg leave that one jare. Leave that one. Wetin happen now? Ìwà ìfìyẹ́lẹ̀ o. Ẹ fi gbogbo ẹ̀yẹ́lẹ̀ o. Ẹ fi gbogbo ṣìyẹ́ o. Tó o bá dọ̀fẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣe fowó lọ náà.
Darling. What happened for Simon? What's that? Make her play chess, Joe. Hello, the box. Báwo ni bọ́ọ̀sì ṣe dénú lé? Ṣebí mo rí bẹ́ẹ̀ mo kàn bèrè. Tó ló jáde báwo. Oh no ni! Box! Box tí mo sọ pé àwọn olè gbà lọ́wọ́ mi rèé. Owó ò lélẹ̀. Dúró. Owó ti pé few hours ago tí mo wọnú lé mo sá kìjàkìjà wọnú lé owó tí mo ní àwọn olùgbàlọ́wọ́ mi owó yẹn rèé. Tí ẹ jọrọ ní sùúrù jọ torí Ọlọ́run ṣé ó ti ní ọ̀dọ̀ babaláwo kan aláàfáà kan pásítọ̀ kan tó ń lọ tí mi ò mọ̀ tó ti lọ ṣáájú ni because ìgbà tó dé nílẹ̀ kan gbogbo tí ò tó ń fún mi lẹ́ẹ̀kan wọ́n sá sí pé wọ́n lé ẹ̀wọ̀n inú gbọ́ yìnbọn sí ẹ ìbò òrùn ẹ owó gbé lọ tọ́wọ́n lọ́ọ́ fi sọ́ọ̀dì owó wọnú ilé kò sí kankan tó ṣí ẹ́ now bí ó ti ní nǹkan tó ti lọ jẹ àjẹsára kan tó ti lọ jẹ sára bẹ́ẹ̀ yẹn tó jẹ́ kí n mọ̀ pẹ́ àdébí pínlẹ̀ àti ẹ̀dẹ̀ wà ní mọ́tò yẹn bí kò ṣe máa ṣe mí nìyẹn o tí wọ́n máa wálé owó tí máa padà bẹ ẹnu ilé. Are you talking about? I am talking about the fact that you said they took this money and here is this money. So you don't believe me? Like I believe you. I believe you. Please, can I have this money? Like let me keep it. Go to the police disappear again. No, you telling me that bí mo ṣe love ẹ tó obìnrin mo lè parọ́ fún iṣẹ́. Èmi náà love ẹ nítorí pé mo dẹ̀ love ẹ mo ṣe ní kó gbówó ìwà jẹ́ kí n gbé dání kó má lọ disappear. Owó? Yes, owó. You are not giving me the money, right? No, let's go inside. Can go inside. Oya ní ṣù jẹ́ ká lọ sí. For sure. Ní ìbò òfò ni kò tún disappear. Mi ṣọ́ lẹ́gbẹ̀ẹ́ ni. O lè. Kí ló dé? Bá a ṣe ń gé yín lọ́wọ́ lọ tó ń bọ̀ ká. Amúdà fún yín ẹ̀ lè fi bẹ́rí èèyàn. Ẹ gbowó lọ́wọ́ olè ẹ tún lọ rèé dá padà fún lè é ṣe. Rárá bàbá kò rí bẹ́ẹ̀ àwọn tá a gbowó fún kì í ṣolè àwọn tá a gbowó lọ́wọ́ gangan lólè la ṣe rán ẹ̀yẹ ìjìgbèrè pé kó lọ gbowó lọ́wọ́ kó lọ dá padà fẹ́ tó lówó. Olè làwọn méjèèjì àṣírí wọn rèé. Mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ orí mo borí mi. Máa jẹ́ kí n bá wọn rìn lọ́jọ́ tẹ̀bí ń pọ̀nà. Màmá jẹ́ kí n bá wọn rẹ́rìn fẹsẹ̀ sí orí. Bíbí bá mi tẹ́lẹ̀ níwájú orí màmá jẹ́ kọ́kàn mi. Mo ṣẹ̀yìn ló ti ń bọ̀ wá màmá jẹ́ kó dọ́dọ̀ mi. Mr. John. Ṣé ti wà òkè pẹ̀lú? Ẹ ṣe kọ́. Gbogbo dọ́kúmẹ́ntì ló pé síbẹ̀. In fact, mo fi lọ pé ìyẹn kan pé síbẹ̀. I'm really impressed. Thank you so much. Ṣé rí ẹni tó introduce mi sí nǹkan ó ti jẹ́ kó yé mi wípé èèyàn gidi ni. Pé mi dẹ̀ ní láti dáhùn sí mo dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ẹ ṣe kọ́. Thank you so much. And bẹ́ẹ̀ ṣe explain ẹ jẹ́ kó yé mi pé Sunday náà yẹ continence máa dé. Ẹ jọ nítorí tó náà. Mo fẹ́ make sure pé mo clear ọjà yẹn lọ́jọ́ Monday. Ẹ jẹ́ kó wà possible for me. Well, any every reason láti doubt me. Cause kò sí ẹni tó máa kó àdúró owó yẹn sílẹ̀ tí ẹ̀rù lè máa bà. But thank God pé ẹni tó introduce me sí ó ti sọ létò nípa mi fún yín. And normally mo kàn fún yín láwọn document yẹn láti go through kẹ́lẹ̀ mọ̀ pé iṣẹ́ yín gan ti done already. Nǹkan tẹ́ kàn ní láti ṣe ni pé tẹ́ bá ti fún èmi ní owó ọjà yín it's cleared already. Mr. John, kí lẹ sọ yìí? We're talking about money. Èmi ti ṣètò gbogbo ẹ̀ wá náà. Oh, this is $500,000. Oh, now you can smile. I'll smile. Mr. Martin, she assured me it will be $500,000. Ṣé bá ṣe jọ wọn nígbà yìí? Àdé ṣe fàájì lọ. Tí ẹ bá mọ̀ pé ní àsìkò tó pọ̀, ẹ bẹ̀rẹ̀ sí kà mọ́. No, we need. Offer any benefit of doubt. Now, mo wá fi dá yín lójú pé first thing on Monday, trust me, ọjà yìí máa wà cleared, ọjà yìí dẹ̀ máa dọ́dọ̀ yín. Nǹkan tẹ́ kàn ní láti ṣe fún mi ni pé ẹ jẹ́ kí àwọn trailers yìí
I mean àwọn trucks yìí kó tó wà ní port níjọ́ Monday ọjà ìmọ̀ wà cleared trust me it's nice doing business with them so we should. Wà kí ló wá fún un? Ṣé bá ṣe máa dúró sí ibà èrè ni? Time tí wọ́n bọ́ fún wa ti against. Brother, I don't tire me tí èmi gan ti sú mi ti rẹ̀ mi. Kó máa yẹ pé ṣẹ́yìn ìdíbẹ̀ jámọ́ alọ́ lélẹ́yìí o. Ọmọ kò ní dákó lọ́jà o. Yes, I don't tire, lie. But nothing we go do is say, can you fún mi 30 minutes? Most go dey me by mo just chill for am. Okay, Duru. Abeg come. The thing was say ọmọ ọmọ yìí máa ṣe tèmi ẹnu. Ẹ̀sìn ká kí ló ń ṣẹlẹ̀ náà? Abeg, let me call that guy, abeg, call am. And the thing is, where you from the first stop? Sweet. Ọmọ, phone boy ti kú now. Phone ẹ kú kẹ. Ó ti kú. Phone ẹ kú. Fuck! Oh! Budi. Ọ̀bọ má do bẹ́ẹ̀ náà. You have to do something now. Bobo, I dey báyìí ká máa wò báyìí. We have to do something now. I get call. Hello, Budi. Yàbá ò ní. Ibo lẹ wá ń sìn. Àwọn ń bẹ̀ yẹn náà, torí káwọn náà wà náà, àwọn ń bẹ̀ náà. Okay, good. Ẹ ti wà around office yẹn. Àwọn ń bẹ̀. Okay, fine. Mo ti ṣetán bẹ́ẹ̀ sìn. Mo lè ti kúrò bẹ́ẹ̀ sìn. Mo ti gbóhùn yẹn fún. And the necessary document náà ni mo ti gbà lọ́wọ́ ẹ̀. Okay. So, ó ti yẹ kó yé mi wípé in next 5 minutes, òun kúrò lọ́fíìsì. Bó dẹ̀ ṣe kúrò yẹn, ilé ló ń lọ. Ẹ̀dẹ̀mọ̀ pé ó lè fẹ́ postmart. Movement ẹ lè change. So bí mo ṣe kúrò bẹ́ẹ̀ sìn, ẹ má yẹ kó pẹ́ rárá. Tó bá ṣe ń jáde láti ní ọ́fíìsì báyìí, ẹ jẹ́ kókò sọ síwájú dẹ̀ kẹ̀dẹ̀ ṣiṣẹ́ tẹ́ fẹ́ ṣe once. All right, nice one. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, mo need owó yẹn, ó wà very important. Ẹ make sure pé gbówó yẹn lọ́wọ́ ẹ̀. All right, good. Yeah, ẹ wo inú mọ́tò, ẹ search gbogbo inú mọ́tò rẹ̀, tẹ́ bá rí extra money níbẹ̀, ẹ gba gbogbo ẹ̀. Okay. Tó bá dẹ̀ try láti máa bá yín ṣagídí, tó bá kú náà kò léwọ̀. Yeah, that's good. Fine. Ẹ má waste time ẹ jọ̀ọ́. Oni ká mú lọ síbẹ̀ pé ọ̀pọ̀ ẹ̀ ti bọ̀. My park by now. Báwo lẹ́kọ̀ọ́ ṣe máa park sójú ọ̀nà báyìí torí Ọlọ́run? Ìyá mi lẹ́nu. Máa pẹ́ jẹ lẹ́nu màá nì. Ẹ̀jẹ̀. Wo. Jẹ́ ká ẹ̀pẹ̀ náà. Ká ẹ̀pẹ̀. Iná. Ọmọ lásìkò táwa yìí. Kí ló ṣàsìkò táwa orí téèyàn ti ń pẹ̀jẹ̀ lẹ́nu báyìí? Jẹ́ ká ẹ̀pẹ̀ ká rescue ẹ̀pọ̀ ẹ̀bí báyìí. Aláàánú Samaria lè wọ fún èmi ò kójú má rí ibi gbogbo ara lóògùn ẹ kí n yẹ pé mo mọ bí tó ti ń bọ̀ àti ọ̀nà bí wọ́n ti máa gbà má lọ tán má lọ gbà. Ojú má kí yẹ pé. Wo jẹ́ kí mi ìlú tá a wà sí ìkó lágbára.
ṣe rí nǹkan. Bàbá, ẹ jọ̀ọ́ má bínú. Àmọ́ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi àwò sí wa lójú bí àwòye róye tó jẹ́ pé gbogbo tó bá ń lọ lórí àlàyé ní ká máa rí. Lẹ́sẹ̀kẹsẹ̀ la rí àwọn adigunjalè yìí tí wọ́n lọ cross ẹni tó lówó yìí tí wọ́n dẹ̀ gbowó yẹn padà láwá wò pé ká fi olè tí wàá máa ṣe àánú ká lọ gbowó yẹn padà lọ́wọ́ àwọn adigunjalè ká lè dá padà fẹ́ tó lówó. Ìdí tó jẹ́ ká ṣe ń ta ṣe nìyẹn. Tẹ̀tí wá rí pólí àwọn méjèèjì báyìí ẹ má ṣerú ẹ̀ mọ́. Kìlọ̀ tó wà ń bẹ́nu ẹ má ṣerú ẹ̀ mọ́. Àjẹmọ́nu yín lẹ́gbẹ́ tọrọ hùn. Tẹ́ ẹ bá gbà kò sẹ́ni kankan tí yóò mú yín. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Owó tẹ́ ẹ bá ti gbà àjẹmọ́nu yín ni nǹkan kan ò ní í ṣe yín. Ẹ gbọ́ àjẹmọ́nu yín ni. Kìlọ̀ tí ń bẹ ń bẹ́nu ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Kí lè wàá fi bánu báyìí. Oògùn kan tẹ bá fún wa ní sá. Ẹ ti mọ̀ pé oògùn lẹ́ẹ̀rì jẹ lọ́dọ̀ mi ń bí. Ẹ sọ fún kó máa jáfira adarí wáyé wá lẹ́yìn tó ń gbá tirẹ̀ o. Ọ̀kẹ́rẹ́ máa tó gorí ìrókò ojú ọdẹ ti dá. Ayé ànàmọ́láyé ànàmọ́láyé. Ọ̀fọ̀ báwo ni? Ṣé wà okay? Ẹ ra sá. Kí rúùmù mi dà? Wá mú àǹtí lọ sí rúùmù wọn lókè. Abẹ́ ti clean ẹ̀? Wọ́n ti bá yín clean ẹ̀. Oh, good. Àǹtí wọ́n máa mú yín lọ. How are you there? Fine, thank you. Pẹ̀lẹ́. Hi. Àníkì. Bóyá ẹni ó dalẹ́kẹ̀ tó dé ni. Mo sáré wá ṣe nǹkan ní àníkì rúùmù mi. Òun nìyí. Kọ́kọ́rọ́ rúùmù mi. Oh. Yes, 210. Bẹ́ẹ̀ni. Ní Mọ́rísì, ẹ rí pé mo kí lédi ẹ́mbíìsì. Ẹ̀ẹ́dẹ̀ rojú tó fi wò mí. Ẹ lè rí iná ó kàn pàkọ́ sí ojú yẹn ò dáa. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé mi ò máa ń láì kí wọ́n máa wá disturb mi nínú rúùmù. Bẹ́ẹ̀ni. Rúùmù wo lẹ fóun? Kó wọn lọ jẹ́gbẹ́ rúùmù mi o. Rárá. Rúùmù wo? Wọ́n ti mú wọn lọ sí rúùmù wọn. Wọ́n ti mú wọn lọ. Bẹ́ẹ̀ni. Ìdẹ̀ ń ṣe bíi 212. Rárá sá. Ẹ káàbọ̀, ẹ ra sá. Mo ti dé. Okay. Wà kí ló máa ń ṣe ẹ̀yin pípù yìí náà? Ẹ rí mi bíbá látàárọ̀ ni mo ti dúró bíbá almost 30 minutes ẹ attend sí mi èèyàn kan dé ń sìn ẹ gbé kọ́kọ́rọ́ lé lọ́wọ́ kí ló ń ṣe yín? Ẹ má bínú ọ̀nkú ẹ jọ̀ọ́ má bínú. Kí má bínú ni kí ni ẹ mọ iye month tí mo ti lò ń bíbá èèyàn tó yẹ pé 2 or 3 days ló máa lò ẹ̀ ń dá lóhùn tó má dẹ̀ ti fún yín ní àwọn change wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ló máa ń jọ yín lójú ẹ bá mú kọ́kọ́rọ́. Ẹ má bínú náà ni mo máa sọ. Ẹ mú kọ́kọ́rọ́ fún mi jàre alátẹnujẹ ní ìjọ. Ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi. Pípù yìí gbọ̀ngàn. Yes, come in. How are you there? Hi, I'm fine, thank you. Oh, come here, stress it. Sorry, sit down. Oh, thank you. Kí ló ṣẹlẹ̀? Ẹwà ẹ ti pọ̀ jù. You're making me blush. Mo dẹ̀ wà very sure wípé inú family yín bó ṣe máa rí nìyẹn. Inú ẹ̀jẹ̀ ló wà. Inú ẹ̀jẹ̀ ló wà. Ó máa tó yí gbogbo ẹ̀jẹ̀ yìí ká. Oh, that's good. Like I was saying on phone, contractor ni mi. Máa ń ṣiṣẹ́ lóríṣiríṣi. Mo máa ń bá àwọn èèyàn kọ́lé. Àwọn tọ́lọ́run bá bò láṣìírí. Àṣà máa ń bá wọn gbélé dúró. Orúkọ tèmi ni Akínwálé Ọmọnáyàjọ. Iṣẹ́ kan ni mo wá ṣe ní àdúgbò yìí. A dẹ̀ ti wà bí láti bí ọ̀sẹ̀ bíi méjì. Èmi ni o. Bọ̀ wọ́n ti ń ṣiṣẹ́ lọ ní sáìtì yẹn láti bí oṣù bíi 5 sẹ́yìn báyẹn sẹ́yìn. Mo dẹ̀ máa wà bí di ending of next month. Ìyẹn tí ń bá wò pé wọ́n ti bá débì kan. Company kan ni wọ́n ń kọ́. You know, big project ni. Exactly. So, ìyẹn la wà ń bí fún. Life ti wà nìyẹn. Can I meet you properly? My name is Ìbùkún. 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 Next time I sọ pé Ìbùkún sexy. Ìbùkún pretty.
Sorry, hold on, please. Hello, Mr. Kola. Èmi ò ṣáà nífẹ̀ẹ́ sí gbogbo ilé ìtẹ̀ǹṣe. Àjọ agree sí 250 million naira. Ẹ dẹ̀ sọ pé 100 million lè máa send. At 100 million àti 250. Mi ò rí náà, àná lẹ́lẹ́ máa send owó yẹn. Ẹ fẹ́ di ilé iṣẹ́ ìfúnra yín o. Mi ò gbọ́. Pé èmi ni mi ò farabalẹ̀. Ẹ ti send this account mi. Sorry. Ẹ jẹ́ kí sáré wò. Màá pè yín padà sọ̀sẹ̀ tí n bá ti rí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Yeah. Sorry dear. Mo mọ bí ta bọ́rọ̀ dé o. Ìbùkún Pretty ibẹ̀ la bọ́rọ̀ dé. Mo ń bọ̀. Jọ̀ọ́. Owó yìí ti wọlé o. Ọlọ́run o. Mo ń bọ̀ o. Sorry o. Mr. Kola. Mr. Kola. Ẹ̀yin náà rí pẹ́rì yẹn wà bẹ́ẹ̀. A lè jà láíláí. Owó yẹn ti wọlé. Ó ti wọlé. Láíláí. Kò sí problem tẹ́ bá fẹ́ wá síbẹ̀. But èmi ò bá advice kẹ́ jẹ́ kó jẹ́ bí Sunday. Kò ní sáwọn ọmọ yẹn bẹ́ẹ̀ gbà yẹn. Kò ní sí anybody site gbà yẹn. Àwa lè jọ yes walk round a lè ẹ lè béèrè àwọn béèrè tẹ́ bá fẹ́ béèrè àdẹ́rẹ́ àwọn nǹkan tá a bá fẹ́ rí kò sí wàhálà èmi náà lọ sí bank lọ́la àtún mo bá ṣe máa ṣe gbogbo ẹ̀ okay sir later sir yeah I'm so sorry wàhálà ní lọ́tún ló sì àwọn máa receive call àwọn máa call èèyàn contractor kọ́ lọ ṣàánú ẹ bá wa wáṣẹ́. Ìbùkún Pretty ibẹ̀ la bọ́rọ̀ dé. Oh, sorry, my bad. Mi ò béèrè nǹkan tẹ́ fẹ́ jẹ, mi ò béèrè nǹkan tó fẹ́ mu. Kí ló fẹ́ jẹ, kí ló fẹ́ mu? I'll take water. Water? Ó sọ bẹ́ẹ̀ náà. Kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin tẹ́ bá ti fine báyìí? Kì í nìkan míì tẹ́ kọ́kọ́ máa ń fẹ́ ju omi lọ. Kí ló fà? It's because water is life. Water is life. Yes. Water is life. Mo lẹ́nlé ni o. Abájọ. Omi ò lọ ọ̀tá water. Inú gẹ̀tẹ́ ní mi. Omi ò lọ ọ̀tá. Yo, it's your problem. Hello? Please. So like I was saying. Where do you stay? I stay in Lagos. I'm a businesswoman. tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò kété ẹ sọ fún kó máa jáfe. Kí ló ṣẹlẹ̀? Mo ti transfer owó yẹn sí. Èmi ò understand nǹkan tẹ́ ẹ sọ. Nítorí pé mo ń retí ìtàn láwọn fẹ́ send sí mi. Tó bá wá send yẹn tán àwa lè mọ ọ̀tá máa ṣe. Kò sí problem. Site ni mo wà báyìí. Mo ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí. Why? Tani o tilẹ̀kùn ní? Tani lè? Kí ló ṣẹlẹ̀? No, kí ló ṣẹlẹ̀? Ẹ má yìnbọn. Ìbùkún. So set me up here. Àjọ wà láti last week. Mo ṣe lọ́kọ̀ dá látijọ́ padà àtijọ́ sórí ṣíṣe. Tani Ìbùkún. Wá, má lọ ṣe mistake o. Èmi tí ò wo èmi ò kí ń ṣe Ìbùkún. Mi ò dẹ̀ kí ń ṣe ọmọ aláṣẹ́wó. Mo ń ṣe ní tó kàn lè gbé tó kàn lè lò just like that. Bí mo ṣe wà yìí, wọ́n kọ́ mo sọ fẹ́ ránṣẹ́ pé business woman ni mí. Bí wọ́n ṣe ń gba contract, bẹ́ẹ̀ lèmi náà ń gba contract. Ọjọ́ tí mo pàdé ẹ̀ contract ni mo wá kiri. Ọlọ́run dẹ̀ ló mú ẹ wá sọ́dọ̀ mi. Ṣé wàá ráwọ̀ eléyìí tó dúró yìí? Ẹ̀jẹ̀ ló wà lójú wọn. Nǹkan tó bá ní kó ṣe ni kó ṣe o. Bó bá ṣe ń bí ẹ báyìí ni kó máa dá lóhùn. Bí mo ṣe wà yà ló fi shout o. Ló fi shout. Mr. Man. Nǹkan méjì ni mo wá ṣe mi báyìí. It's now left to you. We are gradual process. Ìwé kó jẹ́ àbí kó jẹ́ fast. Alákọ̀ọ́kọ́, wá láti wá gbà. Ẹlẹ́ẹ̀kejì,
ó wá láti wá parun. Ó wá láti gbà àti láti parun. Ẹjọ́ kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ parun. Ẹjọ́ tó Ọlọ́run mi kò yé mi. I'll ask you a question now. I want the answer. Yes or no. Ó gba 100 million kan lánàá. Yes or no? Yes! Yes! Yes, no! Yes, no, mo gbà. Good. Ìjọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ní tó. Àwọn gadget ẹ̀. Fún mi. Jẹ́ kí n fún ẹ lákàntó tó máa transfer owó yẹn sọ. Mi ò lo transfer. Kí ló sọ fẹ́? Mi ò lo transfer. Owó sọ fún mi lánàá mo ló fi ṣe. Mi ò transfer. Mo yọ lápò ni. Mo yọ owó jáde lápò fún ẹ ní. Èmi mi ò lo transfer. Mi ò lo rárá ìjọ. Mr. Man! At the count of 5, tó o bá fún mi ní owó yẹn, I mean, tó o bá bẹ̀rẹ̀ sí máa transfer owó yẹn sí account, máa fi bọ̀ fọ́ orí ẹ̀. 1. One, ẹjọ́. 2. 1, 2, ẹjọ́ tó lọ. 3. 3, 4, mi ò. Sorry, pé máa yọ serious. 4. 3, 2, 1, ẹjọ́. Ẹ̀dẹ̀ pẹ̀lú ọjọ́ Ọlọ́run jẹ́ ká rí wẹ̀ mọ́. Báwo ni bébí nǹkan? Oh wow, thank God. Yeah, à ń gbìyànjú lórí kéèsì yẹn láti pé kí àwọ̀ àwọn ọ̀daràn yẹn. But ẹ mọ̀ pé ọlọ́pàá ní láti we are very very careful kí a má lọ mú innocent person. And tẹ́ bá lọ mú innocent person they can turn it to another thing mọ́ wa lọ́wọ́. Ẹ má tẹ agún jìnnà sá. Okay. Ó ní information kan tí mo mú wá fún yín ní sá. Really? Bẹ́ẹ̀ ni sá. Okay. Ṣé rí láti ìgbà tí ìyàwó mi ti kú, inú mi ò dùn láti àárọ̀ dalẹ́ sá. Ìdí nìyẹn tí èmi náà fi ń wò pé kí ni nǹkan tí mo tiẹ̀ lè ṣe pàtó láti fi help investigation ni, láti put àwọn tó pa ìyàwó mi sí justice sá. Nǹkan tó lè jẹ́ kí inú mi dùn nìyẹn. Recently, like a few weeks ago, àwọn adigunjalè kan wá sí few streets from my own. Ìyàwó dà pé mo gbọ́ ń pẹ́ ọ̀, ó dà pé mo gbọ́ ń pẹ́. So ìgbà tí wọ́n lọ, mo lọ síbi tí wọ́n ti ṣe iṣẹ́ yẹn sá. Àti mo débẹ̀, mo rí woman tí wọ́n rob ilé ẹ̀ gan. Wá fi yé mi pé bọ́rọ̀ yẹn ṣe wíwẹ̀ bí ṣàdédé làwọn kan rí ẹyẹlé méjì gíjà nínú ilé. Àwọn bá wò pé ẹyẹlé láì ṣílẹ̀kùn. Ok, àwọn bá mú mop ìgbálẹ̀ o káwọn tiẹ̀ fi lé ẹyẹlé yẹn dànù. Ṣàdédé gíjà ló bá di èèyàn. Àwọn ẹyẹlé yẹn di èèyàn. Wọ́n di èèyàn, ọkùnrin kan obìnrin kan. Wọ́n bá ṣe àwọn bó ṣe ń ṣojú, wọ́n gba owó, jewelries, everything táwọn nínú ilé yẹn lọ́gbà. Wọ́n bá kó everything sílẹ̀. Wọ́n bá tún di èèyàn padà.
wọ́n ṣe disappear ni wọ́n wá disappear lásán sá wọ́n disappear pẹ̀lú gbogbo nǹkan tó kó ní o wọ́n fi sílẹ̀ o sá ìjọ tí wọ́n pa ìyàwó mi this same colour ẹyẹlé méjì tí èmi náà rí ni àwọn máa sọ pé àwọn rí dájúdájú sá ẹ má bínú èmi kàn ń sọ tèmi ni àwọn tí wọ́n pa ìyàwó mi náà ni wọ́n lọ rọ́ọ̀bù àwọn ọmọ yẹn tá a bá dẹ̀ wò ó ní ó jọ gàdé kò jọ gàdé ó fi ẹsẹ̀ méjèèjì tíró sá ó dà pé ẹyẹlé yìí ni source agbára wọn pípé sá ẹ má bínú. No. Yeah. I think anyway, it is hard to believe, but at the same time, I need koro yedana. Thank you very much, sir. I need kodana. Can you cut see effect exactly? Thank you very much, sir. Ṣé ìgbà tí mo dé ọ̀dọ̀ woman yẹn wá ní woman kan tó wà ní area abẹ́yẹn tó ní ó dà pé òun lè recognize ìkan nínú àwọn adigunjalè yẹn sá in fact ó ní ó dà pé òun ti meet ènìyàn yìí ní ojú ayé ṣé dẹ̀ mọ̀ pé èmi ò kì í ṣe agbófinró sá ó máa láwọn ìbéèrè kan tí èmi ò lè béèrè lọ ni mo fi wá pé bóyá ẹ lè yọ̀ǹda ọlọ́pàá kan fún mi láti lọ síbẹ̀ àwọn nǹkan kan tí wọ́n máa yẹn bá tún lè ṣe láti fi help investigation yìí sá lèmi rò sá. Anyway, the only person to the bench is your IPO that's in charge of the case. Oh, I mean, Miss Ronke? Ronke. Oh, okay. She all around by the February Kesha? No, really, me will notice that. She will be see around. Ma get across, see. Okay. I'm a bit she my whole quarry. Okay, sir. My debe. Okay. Which is okay. So I'm not worried. Thank you very much, sir. You should see the justice. Okay. Thank you very much, sir. Eshigo, sir. Ronke. Ẹ má bínú ètò yín náà ni à ń yanjú nulẹ̀ ló fi jẹ́ kẹ́ pẹ́ díẹ̀ tí bá ṣe ń pe orúkọ yín kẹ́ máa dá mi náà Joy Nwokoro. Ẹ ṣé sir. Thank you, sir. Rachel Ọmọbọ́láńlé. Yes, sir. Kudirat Owólẹwà. Yes, sir. Bùnmi Ẹ̀yántúgà. Sir. Thank you. So ní báyìí ẹ ní sùúrù fún ọ̀gá wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. Àwọn ọ̀gá náà ló ń bọ̀ yìí. Ẹ pẹ̀lẹ́ máa wò. Ẹ má bínú pé a dá yín dúró. À ń sọ́tà àtàwọn kankan lókè ni. Musa, a rò pé ẹ máa pọ̀ jù báyìí lọ ni. Ìwọ̀nba àwọn tá a rí báyìí ń sin rè àwọn owó tó kù náà ṣe. Ẹ wo bí kò sí problem tẹ bá ti rí àwọn èèyàn tó nídìí ìrànlọ́wọ́ ẹ ń ṣàmú wa ọ tẹ bá rí àwọn èèyàn tó iná tẹ fẹ́ ràn lọ́wọ́ tẹ fẹ́ assist wọn you just bring them in kò sí problem. ẹ ṣe gan ni in fact inú wa dùn gan ni láì ṣe pé nǹkan kan ṣe wá ẹ pè wá síbí gbogbo ìgbà tá a bá ti dé bíbá ilẹ̀ múnú wa dùn in fact ọlọ́run á máa dùn nínú ní agbára ọlọ́run àmín gbogbo nǹkan tó ti dá nínú nǹkan yín báyìí ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ lágbára ọlọ́run lókè lókè báyìí lè máa lọ ẹ ṣe gan nínú wa dùn gan ni. Thank you very much, sir. We really appreciate. Ọwọ́ yín á máa lọ sókè ní ẹ ṣé gan. Thank you very much. Ẹ ṣé sà o bẹ́ẹ̀ ṣe ń ràn wá lọ́wọ́ yìí ọlọ́run bá máa pèsè fún yín o ẹ máa rí ṣe o ẹ ṣé gan sà. Bí mo ṣe wọ bíbá ilé mi pẹ̀lú ẹkún tẹ̀dẹ̀ dùn mí nínú lágbára ọlọ́run ọlọ́run á máa dùn yín nínú ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan gbogbo nǹkan yín. Àmín. Ẹ ṣé gan sà. Ọlọ́run ló pẹ́. Ẹ máa ọ̀rẹ́ sẹ́wọ́ ẹ dẹ̀ má gbàgbé pé Friday by 10 ní cut time ẹ má yẹ kó ju bẹ́ẹ̀ lọ everybody ẹ má bọ̀ ṣe gbọ́. Ẹ ṣé sà. Thank you very much, sir. Thank you. Ayé taka tí kò kú wá, aka ó tún dá sílẹ̀. Ayé ànàmọ́nàyé, ànàmọ́nàyé. Ohun tí kò sọnù tara yẹ wá kiri, bó pẹ́ bóyá ojú yìí máa torí, àtorí ẹni tó bẹ̀rẹ̀ mọ́.
fún kó máa jáfira àdáni wáyé wà lẹ́yìn tó ń gbá tirẹ̀ o. Ọ̀kẹ́rẹ́ máa tó gorí ìrókò ojú ọdẹ ti dá. Yeah, what's up, man? Wow. Mo lọ ti dé báyìí. Tó bá ti wọnú hotel yẹn, mo wà níbi poolside yẹn. Yeah. Okay. I'm waiting, má pẹ́. All right there. Babe. Imale's birthday, how you doing? I will go now. Kí mo ń ṣe? Mo máa débẹ̀ o. Wọlé ló ń bẹ́ ṣe. Davao Spring Hotel mà ní. Tí mo ti ń gbọ́ nípa hotel yẹn ti pẹ́. Wọ́n very big hotel like tó bá ti rí pool wọn. Wọ́n ló ta gan. Wo tí mo bá débẹ̀, mo máa dé já sínú odò yẹn. Má worry. Ṣé tó ń tí wá lòun lọ? Wo tèmi àti Rasha ti débẹ̀. Àwọn yòókù follow ni wọ́n máa bá wọn dé. Mr. John, òròbó smart lójú ara ènìyàn o. Nǹkan tó fi ń yé wa ni pé o gbọ́n jù wá lọ. Ìwọ tí wọ́n gba owó lọ́wọ́ ẹ̀, tí àwa wá dá owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ tá a dá padà. Aṣíwọ̀ gangan ni olè. Ìwọ ló lójú kòkòrò. Ìwọ gangan ló fẹ́ máa já olè lólè. Ọ̀tẹ̀ bàbá ọ̀tẹ̀. Òmùgọ̀ tó ń pèrè ní ọlọ́gbọ́n. Nígbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fojú kàn wá. Ìwọ náà ìbọn sí wa. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ o. Ó yin àwa ìjì ọwọ́rú níbọn. Ó dẹ̀ fọwọ́ ara ẹ̀ pa ìyàwó tó fẹ́ gẹ́gẹ́ bí aya. Kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rò. A fi ẹ́ sílẹ̀ pé kó máa lọ lálàáfíà ara. Ìgbà náà ni wọ́n wá gbéra ó wá lọ sọ́dọ̀ àwọn agbófinró pé kí wọ́n wá mú àwa ìjì ọwọ́rú kan wá mú wa gẹ́gẹ́ bí olè. Dáràn. Ẹ wo mo ń jáde lọ ni o wàhálà ìjì tó jàlá sọ pé kí n tiẹ̀ padà sínú ilé ẹni tí mo rí lélẹ́yìí. ṣọlá accident ni. accident báwo. ẹ má dúró pẹ́ tẹ́ bá dúró pẹ́ mi ì lè ṣàlàyé o wọ́n ní ẹ lọ ṣàlàyé lọ́hùn ni o mo rí iná o. Come back here! Come on! Come on! Everybody, come back here! Come on! Come back here! Come back! Come back! I say come back here! Come back here! Come back here! Come here! Hold on! Hey, stay there! Stay here! Stay like this! Mr. Johnny! Stay here, my friend! Stay here! Hey, hold on! Kí ló ṣe? Farabalẹ̀, mo bá ẹ jà. Kí ni nǹkan tó ṣe? Farabalẹ̀, mo bá ẹ jà. Kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́? Àwa bá yín jà, a dẹ̀ ready láti harass anybody. Sọ̀rọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé èmi àtàbúrò mi ni a jọ ń bọ̀. Ṣàdédé la rí ọkùnrin yìí tó wà pẹ̀lú bọ̀dá tó sùn yìí la wá fi bí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀. Just like that. And you, kí ló ṣe? Mo jáde lọ ni, mo kàn rí wọn lẹ̀ ni, mi ò mọ ọkàn. O kàn rí mi báyìí.
Officer, hold on. Fẹ́ pe ọ̀gá. Hello, sir. Kúnlẹ̀. Sir. Títí mo jí, mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀, mo bẹ̀rẹ̀ lọ́wọ́ orí, mo borí mi. Máa jẹ́ kí n bá wọn rìn lọ́jọ́ tẹ̀bí ń pọ̀nà. Màmá jẹ́ kí n bá wọn rẹ́rìn fẹsẹ̀ sí orí. Bíbí bá mi dálẹ̀ níwájú, orí màmá jẹ́ kọ́kàn mi. Mo ṣẹ̀yìn ló ti ń bọ̀ wá, màmá jẹ́ kó dọ́dọ̀ mi. Àkóbá àdàbà màmá jẹ́ òdèlé mi. Orí o. Ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò kété. Ẹ sọ fún kó máa jáfira, àdáni wáyé wáyé.